ẹ wo gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹn irọ́ lásán ara level gbogbo owó tẹ́ ń gbà lọ́wọ́ àràbù tẹ́ fi ń ba tiwa jẹ́ nílẹ̀ Yorùbá mo sì nínú ẹni tẹ́ di threatening gbogbo a máa sue fún defamation of character mi ò pààyàn mi ò dẹ̀ dùn fàdíyà tó bá sùn mi fún defamation of character a máa jọ pààyè ní kóòtù ni olóòsì ilẹ̀ lè mọ́ akadipu Ọlọ́run ní bayọ̀ yín jẹ́ mo rí pósì ẹnìkan ló sẹ́ndì ẹ̀ sí mi ló yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ àràbù òde wá jẹ ọba nílẹ̀ bàbá tẹ́mi wà ẹ fẹ́ ṣòfò ni kí ló kà á pẹ̀lú gbogbo orí burúkú eléyìí ṣé fẹ́ mọ threatening mi ni ṣé kò wá sí peaceful way tẹ́lẹ̀ fi fa àwọn èèyàn wọnú ẹ̀sìn yẹn ni. ẹ tún káàbọ̀ sórí ìkànnì àdàbà tẹlifíṣàn níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjọ́yàjọ́ ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́ẹ̀tì láǹfààní láti máa gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi a máa ń ja yín sí onírúurú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri agbègbè wa agaga jùlọ nílẹ̀ Yorùbá wa bí àmọ́ eléyìí tá a mú wá fún yín ní sáà yìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló ń pakasọ mo lérò pé ẹ ó gbádùn ẹ̀ torí pé kí ni nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó tẹ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó fọ́nrán eléyìí tí mo mú wáyé òun gangan náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan torí pé kí ni ẹ gbúdọ̀ mí ìṣe ẹ wò ẹ má yí kúrò bẹ́ẹ̀ àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. tó yá pé dandan by fire by force ẹ gbọ́dọ̀ pè yẹn wọnú ẹ̀sìn àwọn àfáà táwa mọ̀ tó ṣe dáadáa náà ayé wọn ṣe bẹ́ẹ̀ ṣe yẹn náà ẹ̀yin náà ṣe gbogbo tẹ́ ń ṣe torí tẹ́lọ́n torí bẹ́ẹ̀ ń gbowó látòkè ìní nǹkan tẹ́ ń ṣe ọba yín náà ọba olórí burúkú ó ní pé àwọn kan dọ̀bálẹ̀ fún ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ yẹn náà ló tún lọ sóde wọn ọba ń lọ sóde ẹlẹ́bọ àwọn tó mọ̀ pé ẹlẹ́bọ ni ó dẹ̀ ń lọ sóde wọn ò dẹ̀ ń bá wọn ṣe ṣé wọn náà kì í ṣe ẹlẹ́bọ bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣòfò ni ṣé bí wà mẹ́tẹ̀ẹ̀dì threatening ni ẹ má ṣe bá yẹn mò ń fọ́ fún gbogbo orú nǹkan báyìí tẹ́ bá fẹ́ bá mi fa ẹjọ́ tẹ́ bá fẹ́ ṣe kéèsì lé mi lórí ẹ sọ wípé bóyá bàbá aládòdó fàdíyà o bàbá aládò pààyàn àwọn ayé máa padà lẹ́yìn mi wọ́n mọ̀ pé nǹkan yẹn kò ń ṣe nǹkan táwọn lè dá sí ẹ wá ní defamation of character aládò should also prepare for a legal case olórí burúkú wo wàá gba lọ́ọ̀yà máa gba lọ́ọ̀yà ṣe wá di ẹ fẹ́ ṣòfò ni ṣé mo ti wá kéré nú Ìbàdàn tí mo wà ní. ó wá lọ ń ta gorúkọ mi mọ́ kínní page about 450k followers ẹ demonetize page yẹn ẹ gbàjẹ́ lẹ́nu tèmi fi ń fẹ́ bí tí mo fi ń bọ́ family láì ṣe pé mo bu yín Ọlọ́run bá tiẹ̀ jẹ́ àkàlípẹ̀ ẹ fẹ́ sórí ibú ni kí ló kà á pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn we are talking about humanity all I preach is humanities I don't care about any fucking religions my wife is a Christian I'm a Muslim ọmọ mi ò bá ṣe tán lọ́la kó sọ pé babaláwo lòún fẹ́ ṣe I don't bloody care ẹ fẹ́ sórí ibú ni ṣé mo wà ní ẹ̀dá ilé threatening ni ọ̀gbẹ́ni mo mọ̀ lọ build ara mi ni wọ́n kọlù mi ò wà mí country ẹ fẹ́ sófò ni lẹ́yìn ìgbà tẹ́ gbàjẹ́ lẹ́nu mi ẹ fẹ́ lé mi kó láyé ni ẹ má ṣe bí wọ́n ń sìn náà àkàdípẹ̀ ó rí jèrè ayé Arab level irọ́ lásán ṣé o sọ pé Jésù yàgbàdo ni clip ẹ̀ wá everywhere online ṣé o sọ pé Jésù yàgbàdo ni I know what I'm saying instead of report page mi ẹ̀ bá ti invite mi sí lockout máa wá èlò lẹ́ẹ̀rẹ́ èlò lákàdìpù gan ni Ọlọ́run fẹ́ bayọ̀ ẹjẹ́ ni tíbi náà Ọlọ́run bá dé lórí akadìpẹ̀ yẹn gan ẹ fẹ́ sórí ibu ni ẹ má ṣe náà dandan pẹ̀lú àwa ọmọ Ìbàdàn la wa ọmọ Yorùbá ni wa Ìbàdàn màjàmájà tó fi kára wájú lẹ́rú àwọn gẹ́gẹ́ náà ń pè ní ogun òkó wárí Ìbàdàn kì í ṣe ẹgbẹ́ ìbá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan àyàfi tí mo bá jọ́ máa Ìbàdàn ló kù ṣé kó máa against àwọn bàbá tèmi nítorí pé wọ́n ń cash out ni ó fẹ́ ṣòfò níṣẹ́ kí ló ń ṣe I'm a comedian as well as bricklayer and I'm proud of it ẹ má ṣe náà dandan mo mọ̀ fi mo mọ̀ lọ mo mọ̀ tí mò ń ṣe tí mo bá wá àtàkì yín pẹ́ ní Jésù yàgbàdo the clip is everywhere ṣé ẹ̀ sọ ni ẹ fẹ́ ṣorí ibú ni ẹ má ṣe náà dandan pẹ̀lú àwàjọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ṣẹ́yìn náà ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí baba Lado sọ ó ní akadipo wọ́n fẹ́ sùn fún defamation ok ìkan tí wọ́n ní ọ ṣe òun náà lọ tún ṣe ẹ̀yin náà ẹ wo gbogbo oríkì tó fakadip ó ní ẹ ṣé wọ́n fẹ́ ṣòfò ní gbogbo tí wọ́n ṣe wọn ṣe nítorí tọ́lọ́run ṣùgbọ́n náà ń gbó látòkèrè ṣègbè báyìí tó bá ní kó mú púfù jáde ìjọ ní púfù lọ́wọ́ baba Lado mo rí pé ọjọ́ orí ń dẹ̀ láàmú ọmọ ẹ̀jẹ̀ ọmọdé wà lára ẹ̀ fídíò tó ṣe nísìn ọtútù dáràn bọ̀ rẹ̀ lọ́rùn wọ àwọn oríkì tó fakadip ǹjẹ́ o lè mú méjì kan wá tí akadip tí wọ́n ti jáde ṣe irú fídíò báyìí fún ẹ tí wọ́n ti lálé ẹ̀ tó jẹ́ kó jáde kó bẹ̀ wọ́n alájà ẹ má bínú ẹ̀yin yìí náà lẹ́ ń sọ akadipu lẹ́nu tẹ̀ní akadipu lẹ́nu ìdáríjì ṣe gbárí babaláwo few years ago babaláwo kan jáde kò sí nǹkan tí ò pa akadipu tán kò sí gbogbo orúkọ tí ò fún akadipu àti bàbá tó bí akadipu ìgbẹ̀yìn náà ó padà wá jáde pé ẹ foríjì mi nígbà tọ́rọ̀ di ọ̀rọ̀ ọlọ́pàá ẹ̀yin tẹ́ bá náà ti story yẹn ẹ bá mi kọ́mẹ́ntì o babaláwo yẹn tó sọ pé àwọn akadipu eléégún ni wọn kò tí ò tẹ̀ pé wọn ìgbẹ̀yìn akadipu foríjì o àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tí bàbá yìí ti foríjì ìwà Lado wá jáde humanity ṣe ẹ̀sán pé Jésù ń fàgbàdo ya lóko ṣèbí báìbù ló sọ sakadipu ló kọ́ ni nǹkan tó wọ́n bá ní báìbù ni baba Lado ọ̀kín farabalẹ̀ o wọ́n yìí tọ́ gbajúmọ̀ kọ́mẹ́ntì tó ń ṣe jẹ́jẹ́ àwọn èèyàn dẹ̀ máa advert pé máa dá sí gbogbo ọ̀rọ̀ wọ́n máa ń pè yá kan ní ìyá Esabod wọ́n máa advert pé máa dá sí gbogbo ọ̀rọ̀ yá wọ́n ti advice ẹ rí mi láìkí gbogbo bó ṣe ń ṣe gbogbo nǹkan tó sọ nítorí tó ti dá wàhálà lẹ̀ sí ọrùn rẹ̀
ọtútù ń wá Akadipu náà ni kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ọ̀hún pariwo humanity tó bá yẹn ti wá jáde wàá máa ṣe apology video nígbà tó ń jáde sí àwọn tí ò pẹ́ o tó bá délẹ̀ tán Yorùbá ní pé abánidá kan wọn kì í bá ní débẹ̀ o abánidá kan wọn kì í bá ní débẹ̀ o ọlọ́mọ kéèyàn rí ìrànjọ́ o ọlọ́mọ ẹ̀ka rí ọ̀rọ̀ jẹ́ o tó bá délẹ̀ tán àwọn fáǹsì ẹ̀ máa japa ni o torí ẹni tó ń bá fa yìí kò sẹ́ẹ̀rí kò sọ̀rọ̀ ni o wọ́n dúró lórí òdodo ni wọ́n pariwo humanity ṣé tí a bá jí lẹ́yìn ìdájí ṣáà máa ráwọn Christian tí wọ́n ń pèpè sí pèpè tó wá gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ẹni tó bá wù á gbà ọ̀ní ṣé wọ́n máa ń fọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ sí ta ló fọ́ọ̀sì ẹ evidence ẹ̀dà ta ló fọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ ta ló pè ẹ́ nǹkan tó bá wù ẹ́ kọ́ ṣe Nàìjíríà lájọ wà oníkálukú ní freedom láti pèpè sínú ẹ̀sìn láì kiri àfìdí gbogbo tó jáde nísìnyí ọ̀tútù market bọ̀ tuntun lálẹ́ wọn ṣe bẹ́ẹ̀ ní ẹ̀rọ àwọn comment lọ wọ́ndà comment kan fídíò tó drop wo báwọn èèyàn bí wọ́n ṣe ń comment pé bọ́bá yìí farabalẹ̀ ọ̀rẹ́ ní fún ẹ ní ìmọ̀ràn ọ̀dẹ̀ níbi ẹni tó wọn fún ẹ ní advice má rí rẹ tán má wà gbéraga má wà I too know pé bóyá ìwọ ọlọmọ jù wọn kéré you are too small gbogbo ọdún ní ọtí 40 ọdàgbà yẹn 30 plus yẹn 30 plus yẹn wọ́n yìí tó ń ṣe báyìí ibi tó sì ń lọ pọ̀ àwọn nǹkan tó ń ṣe má máa fèsì àwọn nǹkan báyìí níbi tí èjì ẹ wà ọníyàwó ọlọmọlé o nísìn ẹni tó tún jẹ́ tó tún kó fún nísìn tó bá wá jáde gbogbo tó tún sọ yìí ó yá ẹ tún gbọ́ o tí wọ́n tún pílẹ̀ wọ́n yìí tí wọ́n tún sọ báyìí ọtí ṣẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ kó máa tọrọ àforíjì ọtún gbé tọ̀hún ni ẹ mọ̀ ṣọ̀gbà ìlọ́ba alágbó ọ nílò àwọn tó máa fún ẹ ní advice ní ìmọ̀ràn béèyàn ṣe ń gbégbé àti béèyàn ṣe ń sọ̀rọ̀ ní ṣọ̀gbà ìlọ́ wassalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ̀yin tí baba Ládò ẹ káàárọ̀ lórí ọ̀rọ̀ fídíò Akadipu tí mo ṣe lánàá gbogbo ẹ̀yin fáǹsì mi gbogbo ẹ̀yin fáǹsì Akadipu pátápátá ẹ má bínú nítorí wípé èmi ẹ̀ ń sọ lọ́hùn ó sì di dandan kéèyàn bínú tẹ́ wá gbọ́ ìdí tó jẹ́ kí n bínú ẹ̀yin náà rí bí gbà pé tó bá jẹ́ yìí náà ẹ ṣe ju tí mo ṣe lọ àràbù kankan ò sanwó fún Akadipu ìyẹn number 1 and gbogbo insultive word tí mo lò fún bàbá yẹn ó ní tó fà á wọ́n ní ọ̀nà àtijẹ ní ọ̀nà ọ̀run mo ṣe fídíò kan fún Akadipu gbà kan fídíò yẹn kò dẹ́n ṣe pé bóyá mo ṣe in order to against wọn èmi kàn ṣe pé nínú gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀dá yẹn pé ká jẹ́ kó gún mi tí mo ṣe wá ṣe fídíò yẹn tán mo kàn rí ẹnìkan tó mẹ́sẹ̀jì mi on Akadipu behalf bẹ́ẹ̀ ni ẹ ṣe mẹ́sẹ̀jì mi tán bó ṣe di wípé wọ́n flag page mi nìyẹn page 500k followers owó tí mo lose lórí ẹ̀ kò ń ṣe ọmọ ìkiri owó ìgbà tí ó tún wá di bóyá bí àná mo wá di dánìkan tún send message fún mi pé wọ́n ti gbé nìkan lọ ilé ẹjọ́ wọ́n bọ̀ wá bá Aládò kíní kankan so Akadipu ráwa bí ọmọ táìmù yẹn dẹ̀lélẹ̀ bàbá ti fọjà sára èmi ti wà lákọ́ so in tó trigger mi nìyẹn tí mo fi lo ìbínú owó tí mo lose àti page tí mo lose láti fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò kulẹ̀ ṣe ẹni tó máa ń rí àgbàlagbà fún di èyí Akadipu ẹ má bínú ìbínú ló fa o ìtẹ̀rú tó lè bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé èmi àti Akadipu lè rí àwọn ọ̀nà wọn kí wá ní ìwọ kìíní kan bọ̀ ẹ má bínú iṣẹ́ ọjà ni wàhálà ìtàlá ẹ má bínú torí Ọlọ́run mo ń ṣe lé on behalf of àwọn fans Akadipu home and abroad gbogbo nǹkan tí mo sọ sínú fídíò yẹn ọ̀rọ̀ bínú lásán ni o ọ̀rọ̀ bínú kò rí bẹ́ẹ̀ o kò ní bàjẹ́ fún gbogbo wa o ẹ ṣé mo dúpẹ́. àwọn àgbàlagbà máa ń pòwe kan wípé ẹyẹlé ní bẹ́ẹ̀ tán bádìyẹ bá bẹ́ẹ̀ tán ilẹ̀ àfàyà ẹ wá gbà kan tí Aládò sọ síwájú apology ìwọ yìí lọ sọ̀rọ̀ wípé Akadipu wọn ò ṣe gbó tí wọ́n ṣe torí tọ́lọ́run ó níbi tí wọ́n tún gbowó ó tún wá sọ̀rọ̀ pé ọba yín olórí burúkú yẹn gan ẹgbọ́ lẹ́nu ẹ̀ náà. gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àràbù tẹ́ fi ń ba tiwa jẹ́ nílẹ̀ Yorùbá mo ò sí nínú ẹni tẹ́ di threatening gbogbo a máa sue fún defamation of character mi ò pààyàn mi ò dẹ̀ dùn fàdíyà tó bá sue mi fún defamation of character a máa jọ pààyè ní kóòtù ni olóṣì lẹ́lẹ́ alẹ́ mọ́ Akadipu náà ẹ̀yin náà ṣe gbogbo tẹ́ ń ṣe nítorí tẹ́lọ́run torí bẹ́ẹ̀ ń gbowó látòkè ìní nǹkan tẹ́ ń ṣe ọba yín náà ọba olórí burúkú ó ní pé àwọn kan dọ̀bálẹ̀ fún ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ yẹn náà ló tún lọ sóde wọn ọba ń lọ sóde ẹlẹ́bọ àwọn tó mọ̀ pé ẹlẹ́bọ ni ó dẹ̀ ń lọ sóde wọn ó dẹ̀ ń bá wọn ṣe ṣé wọn náà kì í ṣe ẹlẹ́bọ bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣòfò ni ṣé bí wà ní ẹ̀dẹ̀ literate ni ẹ má ṣe báyìí ẹ bó ń fọ́ fún gbogbo orú nǹkan báyìí tẹ bá fẹ́ bá mi fa ẹjọ́ tẹ bá fẹ́ ṣe kéèsì lé mi lórí ẹ sọ wípé bóyá baba Aládò dó fàdíyà o baba Aládò pààyàn àwọn ayé máa padà lẹ́yìn mi wọ́n mọ̀ pé nǹkan yẹn kò ń ṣe nǹkan táwọn lè dá sí ẹ wá ní defamation of character Aládò should also prepare for a legal case olórí burúkú wo wàá gba lọ́ọ̀yà máa gba lọ́ọ̀yà ṣe wá di ẹ fẹ́ ṣòfò ni ṣé mo ti wá kéré nú Ìbàdàn tí mo wà ní. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu àwọn Yorùbá máa ń pò yí pé abánidá kan wọn kì í bá ní débẹ̀ o ẹ rí i pé Aládò jáde ó lóun ṣe apology ǹjẹ́ apology tó ṣe yẹn ṣó ti wà accept aṣàlàyé lórí ẹni sí ọ ṣe fídíò lánàá wípé ọ yàkàyàkà Akadipu dáadáa ọtẹrẹ lọ́rùn ẹrí pé mo ti pílẹ̀ gbọ́ láti jọ gbọ́ ọtún yàkàyàkà ọba àlú wọn ṣé wọ́n fẹ́ ṣe eré ní àbólé burúkú ni wọ́n ni ọtí di pé ìwọ náà ti ń wo ilé tí wọ́n ń pè ní correctional center lọ́kọ̀ọ̀kan báyìí ọ̀fẹ́ débẹ̀ ọ sọpọ̀ ní lọ́ọ̀yà wípé Akadipu gba lọ́ọ̀yà ẹjọ́ gba lọ́ọ̀yà aláàkọ́bẹ̀rẹ̀ ni pé títí ò kì í ṣe alákọ̀ọ́kọ́
àti rí babaláwo tó ti bú Akadip tó bú baba Akadip tó bú àwọn fans Akadip ìgbẹ̀yìngbẹ̀yìn babaláwo yẹn padà ṣe apology video Akadip foríjì o adẹ̀tírí mùsùlùmí gan tó bú Akadip tó yẹ̀yẹ́ Akadip tó bú ìran Akadip tó bú gbogbo ẹbí Akadip ìgbẹ̀yìngbẹ̀yìn Akadip foríjì àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé ẹ rí tá a bá máa lòfin nílùú wa yìí kò ní bẹ́tà tó nísìn ọṣẹ apology video wípé fídíò tó ṣe lánàá wípé wọ́n gbọ́jà sọrí pé ọgbẹ́ ọjà yẹn gan tó o fi ń sọ̀sọ̀kúsọ sáwọn èèyàn láwùjọ ìjọba gbọ́dọ̀ ṣèwádìí ọjà tó gbé babaládò mo sọ pé ẹyẹlé ní bẹ́ẹ̀ tán bádìí ẹ bá bẹ́ẹ̀ tán débi tó yẹ kó tán dé ilé àfàyà ọ̀nà ọ̀ṣà apology video tó ṣe tó fi tàbùkù bá Akadip tí dìbìtì ẹ wo ẹgbẹ́ mi dáadáa ẹ ti pé kíní yẹn ń roll ẹ wo fídíò tó ṣe ní àná nìyẹn o ẹ wo èyí tó ti wò 8,000 viewers plus àwọn èèyàn dẹ̀ ṣe ń wò lọ Ọlọ́run wá mọyì àwọn èèyàn tí wọ́n ti lọ ká fọ́nrán yìí láti lè fi bá Akadip jà lẹ́ẹ̀lẹ́dẹ́gbẹ́ tó bá ń ṣe lẹ́ṣù ẹ̀ kò fọ́ọ̀sì èyàn láti wá ṣẹ́sìn àwọn kírísítẹ̀nì pèyàn sínú ẹ̀sìn wọn àyèmọye ọmọ mùsùlùmí tó ń di kírísítẹ̀n àyèmọye ọmọ yìí mọ́mùgán tó ń di kírísítẹ̀n ṣé àwọ̀ àmà wò wọ́n ràn kí wọ́n máa kó wa lọ́mọ lọ àwa aríyàn tó wá ń pèpè sínú Islam bìlíkì mọ̀ tá à ń pè ní wisdom ọ̀ lè rí Akadip kí wọ́n máa ṣe lẹ́ṣọ̀ kan máa bọ́ àwọn yẹn láíláí ọ̀ lè rí mú jáde nǹkan tí wọ́n bá nu bíbélì ni wọ́n kà bíbélì díẹ̀ oríṣiríṣi ẹ̀sìn òfajà tabawo mọ́tò wọ́n dìde gba Jésù gẹ́gẹ́ bí olúwa rẹ àtolùgbàlà rẹ tó bá wù mí màá gbà bí òun mi mọ̀ nígbà aládùn kí wà ní pírọ́blẹ̀mù tiẹ̀ torí pé ó fẹ́ tajà ọ̀hún wá viewers ó sọ pé wọ́n ti ó dà kó wọ́n flash àkáǹtì ẹ̀ kan ó lọ kí ló kàn Akadip pẹ̀lú àkáǹtì ẹ̀ ìwọ àti máa yìí gan Akadip gan ẹ̀ ríra rí so apology tó ṣe yìí má jẹ́ kí n tẹ̀ kò apology yìí o kò tí wà accepted kọ́ lè lọ múra lọ́ọ̀yà tó sọpọ̀ níyẹn wípé nígbà tó dòdì fàyà nígbà tó pààyàn ẹni bá dòdì fàyà tó pààyàn làwọn fásitì tó pé eléyìí tó ṣe yìí o àpàrà lẹ́yìn ẹ̀ ó máa yẹ nísìnyí pé kì í ṣe tó bá dòdì fàyà nìkan ló dáràn má jẹ́ kí n tẹ̀ bàbá aládùn apology tó ṣe yìí o kò tí ì ná àlàáfíà torí táwọn yẹn bá máa sọ ní Akadip yẹn o burú kò lẹ́mìí dáríjì ẹ bẹ̀rù Ọlọ́run náà ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ká máa fi ṣíwà ara wa wò èèyàn mélòó ní Akadip bà lórúkọ jẹ́ ẹwọ aládùn nísìnyí ẹwọ bó ṣe kàn máa ìlàbùkù tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní pé nǹkan tó ṣe ò dá ọtún wá repeat ẹ̀ ìwà tó pé ọjà tí wọ́n gbé ọjà yẹn wà wá pùfẹ̀ lábẹ́ òfin ó ṣe jẹ́ nìyẹn. gbogbo tí ẹ wọ lọ́wọ́ mi ajẹ́bíidán tẹ bá gbọ́ ajẹ́bíidán tó kọ̀ fáàbù tó bú yẹ́sì ẹ̀. ẹ tún káàbọ̀ padà bó o lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn mi àbẹ́ẹ̀ rí pé ọ̀rọ̀ yẹn ní agbára o kọ́lọ́n ṣáà máa ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá mi comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ̀yin tẹ́ yẹ pé ìṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ni lórí ìkànnì tẹ́ ò tí ì follow wa àbí ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè é ìyún gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlàyé àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awòlú sọ̀lódẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí níbi tẹ́ ti ń wò mí ojú yín ò ní fọ́ orúkọ mi ni aṣíwájú ìyálóde ìlú Pàṣà èmi ni mo jẹ́ ìyá gbogbo ní Ọ̀yọ́ Aláàfin mo jẹ́ ìyá alájẹ ọ̀jẹ̀ Ọ̀yọ́ Empire mo jẹ́ ìyá gbogbo ìyálóde fún gbogbo Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ State ẹ béèrè kí n tẹ́ ẹ bá fẹ́ sídìí kan sí méjì ìwọ tó gùn kan àbá àìsàn kan mo ní tọ̀ ṣúgà ni o mo ní rọpárọsẹ̀ ni o àìsàn àrọ́mọbí ìwọ wá gbé gambi iṣẹ́ òun jẹun lójú oorun òun lálàkàlà gbogbo àìsàn àtẹ́lẹsẹ̀ ń ta ọ̀fà ń bẹ lára rẹ ni àbí wọn bóbìnrin lásìkò àbóyẹ gbẹ́ndọ̀ láàmú àbí wọn sọ fún ọ pé ó lọ sí ajé tó ti ẹ̀wulẹ̀ mójútó àìsàn àrọ́mọbí ni hepatitis B ni ẹni àìsàn gbogbo tí bá ń jẹ́ ajogun ara àbò fẹ́ ṣàyẹ̀wò lórí ìgbésí ayé rẹ kó mọbi tó ń lọ sàn ó lè mọbi tó dojú ogun kan torí ẹlòmí àpẹẹrẹ ajáde wọn gbé síwájú rẹ tí ń pọnmi lé lórí ẹ mójútó ara yín òfin pamọ́ kí n pọ́ ló kọ àìsàn gbogbo àìsàn káìsàn tí bá ń dọ̀ láàmú pèmí ń dọ̀ lóhùn àbò fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ilé ayé rẹ ọṣẹ àtúndè ń bẹ ọṣẹ àwẹ̀ríre ń bẹ ṣemí kó kú ń bẹ ìwà rẹ ẹ̀yọ́nú ń bẹ ẹbu ẹ̀yọ́nú ń bẹ ọṣẹ òṣòlè àgbàlú wà ọṣẹ ajé wà lóríṣiríṣi nǹkan tó pọ̀ jaburata nọ́mbà mi rèé o 08059856632 08059856632 bèrè sí gbogbo ajogun tí bá ń dọ̀ sídi kan sí méjì ẹ nítorí bójú kú o ẹlòmíì kan mọ̀ rìn ní gbogbo ara rẹ̀ kí yóò pé nǹkan kan sọ kúlúkúlú bèrè fún nǹkan rẹ̀ ọ̀fà ni o bèrè fún ìwọ tí wáṣẹ́wáṣẹ́ òríṣẹ́ ìgbéga lòun wá ń bì kan òòrí ọ̀nà àbáyọ ń bẹ fún mi pèmí kò sí tí ò ní oògùn ẹ̀ hepatitis B ti ọ́ ni kíndìnrín dọ̀ láàmú ni àìlera kan ni ìtọ̀ ìdìsétọ̀ mú ọ tó bá ti fẹ́ tó oògùn ni òun tọ̀ ṣeréṣeré ìwọ wá káwọn ọmọbìnrin jọ wọn lọ́lé ọkọ kọkùnrin dọkùrọ̀ kọfẹ́ ìwọ náà gbégbé sí ayé bẹ́ẹ̀ ẹ pé oògùn ni o ẹlòmíì bẹ láti ilé lógún rẹ̀ ti wá ìrìn àjò oṣù kan bẹ́ẹ̀ bá múra ẹ̀mọ́jẹ̀ wọn sọ dogun ọdún mọ́ yín lọ́wọ́ ìjọ òbíjọ ayọ̀ ọbayọ ẹ̀rọ náà lé ayé yìí ṣe
nǹkan kan ò ní ṣe yín o torí akájú lórúkọ tí wọ́n pe fá alìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àlùkò tí wọ́n pèsè ọ̀dà asáré tètè ìlú kálukọ táwọn ìyàmí àjẹ́ jẹ́ wọ́n sáré lọ ní olówó owó fowó kẹyìn wọ́n sáré lọ ní ọlọ́rọ̀ wọn fọ̀rọ̀ kẹyìn o lọ́wọ́ báyìí lọ́mọ tó fi jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lòkú fi rìn dé kòtò ọmọdé ìlú lókun awówó wọn sí àgbàlú lókun awówó wọn sí bókù bá kún lé ẹsẹ̀ gírí ọ̀làdà wálé yìí torí gbogbo oore tágbàrà bá rí obìnrin fi sí ọkùnrin ó pèsè yìí obìnrin ó pèsè yìí ọmọdé ó pèsè yìí àgbà ó pèsè yìí ẹ̀rọ náà bá yọ ní ayé yín o bí sin bá wá so nú gbó ayé gbé gbọ̀ngàn lọ fi ká ní oore yín wọ́n mọ̀ fi wáyé torọ́ gbọ̀ngàn ọ̀nà báyìí lálákẹ́ sọ ẹ̀yìn dòkú wọn wà ní fi kú gbókìkì yín o wọn ní fi kú gbókìkì yín o ẹ rògbò yín lò ẹlòmíín bẹ́ẹ̀ ní ayé tọ́jọ́ pògbò rẹ ti kún ó jì ní èrì lò ẹlòmíín ò sì lógo àwògbò fẹ́ lòmíín ni ẹ ní parẹ́ máyé ọ̀rọ̀ ilé ayé yín ó rọ̀ yín lọ́rùn ẹ ní sunkún o nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08059856632 pè fáyẹ̀wò ara rẹ whatsapp mi náà ni kò sí tó béèrè tí ò sí wọ́n fi ra rẹ pamọ́ wọ́n de ra rẹ mọ́lé o wọ́n bá sọ fún ọ pé ó kù wọ́n á máa ṣàyẹ̀wò fún yàn lọ síbi tí wọ́n pè nǹkan ti bàjẹ́ yóò ó tó tọ́dún kan kó tó sùn mẹ́fà ọba dọ́dọ̀ tèmi ò ní kú mọ́ o èmi ò gbókùú rí àlàyé mọ̀ mọ́ gbé ìnira ò ní dé báyìí ẹ̀ ní sunkún ẹ mọ̀ sí lójú ọkùnrin lójú obìnrin lójú oṣó lójú àjẹ́ ọkàn yín ò balẹ̀.